A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fọ̀sẹ̀ náà civil jásì ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún. Ẹ máa kọ̀ọ̀kan níbẹ̀. Tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ bá tẹ̀ tán kọ́ yóò gbé option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option A lé àti lí. Tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtàn bá ti jáde. Arẹjà ò tí ì rí nǹkan kan o èmi ò sọ fún ẹ ṣebí Arẹjà ṣebí nǹkan tó gbé wa dé social media nìyí tí wọ́n ń ṣe bí ká ní pé orí oníkọ́mọ ẹ wá ṣe DNA Zimama bá mi mọ́nítọ̀ lédi yẹn ẹni tó bá wa ṣe DNA a máa pè é òun náà máa bọ́mọ yẹn ṣe DNA Arẹjà má wọrí bó ṣe ń ṣe DNA làwa náà máa ṣe DNA lágbára Ọlọ́run ṣebí nǹkan tó gbé wa débi báyìí nìyẹn àbí Arẹjà nǹkan tó gbé wa débi nìyẹn ṣebí o rí mi o rí struggle mi o rí nǹkan tí Ìyábọ̀ Òjó gbé ẹnu ṣe wá ṣe ìwọ náà feel the same thing wá feel ẹ Zimama if you are watching me get ready oní DNA ní side títí wa náà then let's do right things let's do the right things ẹ jẹ́ ká ṣe the right thing Arẹjà àwọn tí Ìyábọ̀ Òjó lò lánàá dá wọ́n forí gbé pé wọ́n gbégbé ìwọ mi sọ fún ẹ ìwọ tó ń dá sọ̀rọ̀ Mr. Lawal tó bẹ́nu òṣó tọmọ ọlọ́mọ mẹ́rin tó ń san school fees ọmọ ọlọ́mọ mẹ́rin irú wo lórí burúkú Arẹjà ó rò pé mi ní ṣe wí fún ẹ o ò ní jẹ́yàn Arẹjà ó máa fọwọ́ járí wọgbó ni Lukman ọmọ olówó gẹmọ ó máa fọ ìyá ẹ máa fojú sunkún gbogbo ọmọ tó tara ẹ jáde ni ìyá ẹ ó máa fi ojú sunkún gbogbo ọmọ tó tara ẹ jáde máa bẹ́ẹ̀ ná bí owó Arẹjà máa bẹ́ẹ̀ tátán èmi tí mò ń wò ẹ́ o ò ní ṣerú ẹ̀ mọ́ ẹ̀ǹdì òpin ẹ lélẹ́yìí o lọ bèrè mi lọ́wọ́ Ìyábọ̀ lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ iye ọdún tí Ìyábọ̀ Òjó tó fi ń ṣorí burúkú lọ́dọ̀ ẹ̀sà bọ́ọ̀dù tó fi ń lọ sọ́dọ̀ ọ̀dọ̀ kásì lọ bèrè tí mo jókòó tí mo wò bọ́ pé mo forgive Arẹjà no going back ewì tí mo ṣe fún ẹ ń bọ̀ o mọ̀ pé táṣírí ìyá ọmọ ẹ tó ń gbé lórí àkìtàn tí ò bá jáde ewì yìí ò ní dùn fún ẹ this will serve as a lesson for you learn how to mind your business má hùwà jábẹ́sì fún ẹ̀dá tí ò ṣẹ́ má hùwà jábẹ́sì torí 20 rows torí 20 rows àwọn kí lórúkọ ẹ̀ àwọn onítẹ́tà tó kù máa ń lọ sórí TikTok náà wọ́n gba rows wọn mi ò rò pa dọ́dọ̀ wọn wọ́n gba donation wọn mi ò rò pa dọ́dọ̀ wọn eléyìí ló máa fi ṣàṣemọ́ ó ti pẹ́ tó ti máa ń ṣorí burúkú ẹ̀ Arẹjà o ò ní ṣerú ẹ̀ mọ́ lúkú olórí burúkú bàbá màbúgù o ò ní ṣerú ẹ̀ mọ́ ó gòkèrún dà gbogbo àwọn olórí burúkú tí Ìyábọ̀ Òjó lọ gbé jáde lórí TikTok àwọn dà irú ìwọ ló fẹ́ tẹ́rí sí ó kéré obín tí obì lò ìwọ lòṣì ìwọ tòṣì ọ̀run á fi òkú àwọn ọmọ ẹ̀dẹ́ ẹ̀ lágara olówó gẹmọ ọ̀run á fi òkú ọmọ pa ẹlẹ́kún ọ̀run á da ọ̀nà ẹrú ìyá àwọn sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ní ìtókù kó kúrò láyé yìí wọ́n bá kè ní kọ̀lá kíyà tó bí ẹ wúlè mọ́tò kó kúrò láyé àmọ́ sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ìwọ́kẹ̀ ṣé bí ìgbésí ayé Fọlá ṣe rí nìyẹn kí Ìyábọ̀ Òjó gbé kó tó gbé wá tọrọ bára you see guys ẹ fi abẹ́rẹ́ gúnra yín fi abẹ́rẹ́ gúnra yín ẹ wá ń pariwo Lizzy ló lọ gbéyàwó Arẹjà wá ẹ lọ bèrè tí ń bá mọ̀ rí ẹ lọ bèrè tí Zimama bá mọ̀ rí the lady came online tàrẹjà bá mind the business ẹni kò ní bọ́ sínú orí burúkú ìlà yìí lọ ikú òjijì tó bọ́ sí ṣé Ìyábọ̀ Òjó tí ò nílé lórí ìwọ náà gbọ́ nǹkan tó sọ oní Ìyábọ̀ Òjó ti ṣe sinimá tèmi dà ó lọ́mọ tèmi dà ọmọ òjò ọmọ lọ ó máa kú fún mi jayé ni Arẹjà Lukman olówó gẹ̀mọ́ ó máa kú fún mi jayé ni ọmọ bíbí inú wúlè mọ́tù ó máa kú fún mi jayé tọmọtọmọ ẹni ó ní rògòlò ó ní rọmọ sí ẹ ó máa ráre kú ó máa ní stroke ó máa tọrọ bára lẹ́gbẹ̀ẹ́ títí ó máa sọnà ní kúri èmi ò ń tètè dá yín lóhùn máa fẹ́ kẹ́ serve wo ewì tí máa fún ẹ ó máa gbóògùn jẹ ni ó mọ̀ pé táṣírí ìyá ọmọ ẹ̀ ò bá jáde ọjọ́ tó ti ganu sí làwọn òórùn ẹ ti délùú ńlá ìwọ lórí burúkú abímọ máa wà alákìísà ìwọ lòṣì ó mú odidi graduate ó bá tiẹ̀ jẹ́ ó bá àrìn àjò ẹ̀ jẹ́ olórí burúkú onídòkúdò ó wá ń gbóbìnrin wá kálídì yẹn mọ́nú ilé pẹ̀lú oyún oṣù 9 ó ní jẹ́yàn Arẹjà ó máa ráre kú ó máa tàràkà kú ni ó wá gbẹnu sí máìkì ó wá ní kó gbọ́mọ wá fún DNA
àwa náà máa mú oní DNA tẹ̀lé lédi yẹn tí gbogbo ẹ̀ máa zẹ̀ tó máa zẹ̀. Arejan for the ṣe graduate lẹ́nu ìṣó ṣe graduate lẹ́nu ìṣó ṣe graduate lẹ́nu ìṣó. Imagine picking up a graduate irú ìwọ ó tọ́ sí irú ìwọ ọ̀rọ̀ Lizzy tọ́ sẹ́nu ẹ Lukman lólówó gẹmọ tó máa ṣòfò ẹ̀mí tó máa ṣòfò ara tí gbogbo ẹ̀dá tó ń dáwó fún ẹ tó máa fi ọwọ́ tó fi ń dáwó fún ẹ tó máa fi gbé ọmọ wọn sin gbogbo ẹ̀dá tó ń gbèjà àtẹ̀dá tó ń gbèjẹ tó máa fi kú rèwerèwe ṣèfàjẹ́ tí ògùn lákàyè ọ̀ṣìrín mọ́lẹ̀ tó máa fi ẹ̀jẹ̀ wọn wẹ̀ ìwọ Lukman ló ń dá sírò ọ̀rọ̀ tèmi pẹ̀lú wípé a ní ọmọ kankan lọ́wọ́ Fọlá nu mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú wípé a ní secret DNA I paid Fọlá house rent I was the one tó gba flat fún Fọlá I was the one tó gba flat fún Fọlá torí business tèmi àtọkọ mi ti ṣe share tó kàn mí ni mo fi sọ fàlájì kó fi gbalé fún Fọlá lẹ́yìn tó gbalé fún tán èmi tí mo sanwó lé Fọlá rẹ̀ èmi tí mo gbọ́ àwọn ọmọ Fọlá rẹ̀ even nígbà tí ọkọ mi discover pé òun kọ́ lòun lọ́mọ mẹ́rẹ̀ẹ̀rin 2 DNA secret DNA mo ṣe ń ran Fọlá lọ́wọ́ tó bá jẹ́ pẹ̀lú condition tí Fọlá ń gbé ní ìyàwó tó bímọ fún ẹ gbé ẹ jáde ẹ ṣe mú mi ẹ mọ ètè ti dá fún Fọlá níbí kí ni Fọlá lè fi kí ló lè show for it kí ni Fọlá lè fi show for it ẹ tọwọ́ ba yé aláyé Arejan ìwọ àti Ìyábọ̀ Òjó ó gbọ́ statement tó ń tẹnu ẹ jáde ni onítẹ̀ bá ní kẹ́yìn wá ṣe wèrè kó wá ṣe fíìmù wèrè ó lé mi máa wọṣọ tó fàn ó wá bọ́ síta oníwèrè kán má sọmọ ní Lizzy ṣé ká sọmọ ní Lukman olówó gẹmọ àbí ká sọmọ ní Ìyábọ̀ Òjó olórí burúkú olè ọ̀fọ́n Ìyábọ̀ Òjó oníbàárà ṣé ká sọmọ ní Ìyábọ̀ Òjó ǹgbà tó bá ní ká má sọmọ ní Lizzy billionaire ṣé ká sọmọ ní Ìyábọ̀ Òjó àfòkúgba donation ìyá àsìnkú oníbàárà àbí abiyamọ wo ló máa sọmọ lólówó gẹmọ Lukman abiyamọ wo ló lè tọ́ka sí ẹ pé òun gbàdúrà kó òun bírù wọ lọ́mọ mo ń bọ̀ wá fún ẹléwì tó máa kú tó máa gbóògùn jẹ tún fàtí ni wàá tún ṣẹ̀wọ̀n lé lórí ìwọ́kẹ̀ graduate lọ́mọ yẹn tó serve rightful letters will be sent to rightful offices àyíwọ́kẹ̀ ìwọ́kẹ̀ òkèrè òbí tí ó bìlò ìwọ́ mo máa ṣe wì fún ẹ tó máa dùn orí pé material ti ẹ worst orí pé Ìyábọ̀ Òjó ti sìnkú ọmọ orí pé ayé Ìyábọ̀ Òjó ti bàjẹ́ Ìyábọ̀ wá háyà ẹ fẹ́ fi cinema movie ẹ fẹ́ fi rídíkù ni ṣọ́rọ̀ nìyàn fi ń ya movie ṣé ọ̀rọ̀ ní kí n gbégbá bára bí titi yín ọ̀rọ̀ ní kí n máa ranjú bí Ìyábọ̀ Òjó kí n lọ fòkú ọmọ ọlọ́mọ gba donation ṣọ́rọ̀ ní kí n lọ máa yọ àwọn ọmọ ọlọ́mọ kúrò lé ọ̀gá wọn bí Ìyábọ̀ Òjó ṣe lọ yọ Mohbad kúrò lé Naira Marley ṣọ́rọ̀ ní kí n jọ yín lọ máa bá yín wèsì àwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ṣe wèsì Mohbad ọ̀rọ̀ ní kí n máa bá yín parọ́ mọ́ èèyàn bẹ́ẹ̀ ṣe parọ́ ikú tẹ́ ẹ parọ́ pé Naira Marley ló pa ọmọ ọlọ́mọ ṣé ọ̀rọ̀ ní kí n máa bá yín jí lọ lé ọmọ ọlọ́mọ tẹ́ ẹ pa tẹ́ ẹ lọ kó kámẹ́rà lé ẹ̀ káyé má bàa mọ̀ pé ilẹ̀ pa ṣọ́rọ̀ ní kí n jọ yín nínú irú ìwà bẹ́ẹ̀ ò ní jẹ́ èèyàn Lukman olówó gẹmọ ò ní jẹ́ ìwà àti Ìyábọ̀ Òjó ọ̀run máa fi kú ọmọ dá yín lágara irú ìwọ ó kéré obí tí ó bìlò ìwọkẹ̀ Zimama monitor lady yẹn jọ ẹ post account ẹ ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún Fọlá làwa náà máa ṣe fún ẹ Arejan ó ti rí Judas ní o máa pokùnso ní Arejan wọ́n ní one for all for one this is what I was talking about Baba Ijesha's case Arejan ohun tó tẹ́ ẹ ṣe fẹ́nu ìṣó la máa ṣe fún ìyàwó ọmọ ẹ a máa dáwọ́ fún níbí a máa dáwọ́ fún ṣé bí wà tí Ìyábọ̀ Òjó lẹ́jọ́ ṣe kéèsì ẹnu ìṣó àbí wà tí Ìyábọ̀ Òjó kọ́ lẹ́jọ́ ṣe kéèsì bá a ṣe máa ṣe fún wọn náà nìyẹn Ìyábọ̀ Òjó jó òun lọ Ìyábọ̀ Òjó lówó dànù Ìyábọ̀ Òjó lówó ojú oorun dànù Ìyábọ̀ Òjó tó ń gbélé bára Arejan mò ń bọ̀ wá fún ẹ̀mí tí ìdè àárọ̀ làwọn jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ rọ̀lẹ́ ó béèrè tán ní ibi tèmi ra mansion sí ni Ìyábọ̀ Òjó lọ rẹ́ǹtì boys quarter sí ilé ẹlẹ́gbẹ̀ẹ́ kan láti bo síbo even level mi ní ọdún tí mo wọ film industry Ìyábọ̀ Òjó ò tí ì lè bá kò dẹ̀ lè bá gbogbo wọn tó ń pariwo àwọn ya fíìmù 3 billion àwọn ya fíìmù 10 billion ẹ lọ wo content movie wọn ẹ lọ wo props movie wọn ẹ mọ̀ kan tó jẹ́ props nǹkan téèyàn lò ẹ lọ wo yìí tí movie ẹ tó lé movie mi báyìí ní street inú ká wọṣọ nínú fíìmù
inú ká pèsè oúnjẹ, inú ká pèsè kámẹ́rà, inú ká pèsè equipment, inú ká tọ́jú àwọn crew member, inú ká lo àwọn èèyàn gidi, inú ká focus lórí storyline. Ẹ lọ wò yìí tí fíìmù ẹ̀ tó lé fíìmù mi bá lójú yín. Lizzy Anjorin máa ń ya fíìmù, ó máa ń náwó sí fíìmù gan. Tẹ́ ẹ bá lè lọ àwọn èèyàn wá rí yín ṣọ́dẹ̀ ti rí yín, ọkàn yín ò sì balẹ̀ náà, ẹ sì wá bá mi ibi tí mo ti ń taṣọ. Zimama ó máa fún wa ní direct phone number lady yẹn, ẹ máa pin account yẹn tá a máa dáwó fún gbogbo ẹ̀yin abiyamọ. Ìyàwó Arejan yẹn ẹ jẹ́ ká dáwó fún. So now people are living fake life in Nigerian industry. It's going down. Forget it, it's going down. It's going down. 10 years ago ló ti bí ọmọ, ó fún ọmọ lọ́mọ ní 2000. Ẹ wo bí tí lady yẹn ń gbé, èwo graduate. Èwo graduate, ẹ wo bí tó ń gbé. Èwo graduate, ẹ wo bí tọ́mọ yẹn ń gbé. Ẹ wo bí tí lady yẹn ń gbé. Lady yẹn ṣiṣẹ́ cleaner. Ẹ wo lady yẹn ọmọ ọdún 10, ó ló fẹ́ ṣe DNA. Èmi yìí mo máa gbé oní DNA tẹ̀lé ẹ, gbogbo wa jọ máa ṣe DNA ni. Eléyìí ò kì í ṣe kéèsì bàbá Mohbad versus Lizzy. Wàá rí pé ìyàwó Mohbad gbọ́n àti ìyá Mohbad àti bàbá Mohbad. Mo wà sọ pé ìyàbọ̀ máa ti tìyàwó Mohbad kó wá fún mi, but that lady, that ìyàwó Mohbad, that lady is very strong and she's very calculative. Ẹ gbàgbé ìjọ ọmọ yẹn ò wá fún mi rí. Ọmọ yẹn ti calculate 2 plus 3 pé àǹtí yìí nígbà lọ fún kéèsì máa fọ́ lójú. Ọmọ yẹn ò wá fún mi rí, ìyẹn ìyàwó Mohbad. Bọ́mọ yẹn ṣe kéré tó, ó ní ọpọlọ jù ẹ lọ, Arejan. Ọmọ yẹn ní ọpọlọ jù ẹ lọ. Òun ló fi jẹ́ wípé ọmọ yẹn ó hard fáwọn èèyàn because gbogbo bí Ìyábọ̀ ṣe ń ti ọmọ yẹn ò tirẹ̀ lọ́wọ́ ọmọ yẹn dẹ̀ ti sá fún Ìyábọ̀ torí owó òkú ọmọ yẹn tó gbà. Ìyábọ̀ Òjó ti gbà, Ìyábọ̀ Òjó fi ṣe fíìmù. Ìyábọ̀ Òjó tún ṣẹ̀ṣẹ̀ fa ọmọ ìyàwó Mohbad yẹn mọ́ra ni, ó fi cover owó òkú Mohbad tó gbà lọ́wọ́ wọn. Mo mọ tí mo ń ṣe, mo mọ tí mo ń sọ náà. Very hard working lady, ó ń struggle láti feed ọmọ ẹ̀. Ṣé inú ìyàwó Arejan àtẹnu ìṣó tó ń lo wíìgì, ẹnu ìṣó tó fi 10 million naira joyè, ẹnu ìṣó tó ń gbé ní flat, ẹnu ìṣó tó lọ ta AC 650,000 naira, ẹnu ìṣó tó ta ní 20,000 naira. Ta ló nídìí ẹ̀pù nínú ìyàwó Arejan àtẹnu ìṣó? Èmi collecting donation for who? Ṣé bẹ́ẹ̀ máa rí, èmi náà máa dáwó ń bẹ̀ tẹ́ máa rí. Collecting donation. A máa pin account ìyàwó Arejan síbí. Èmi náà máa dáwó síbẹ̀ tẹ́ máa rí náà. Mo máa dáwó síbẹ̀. Arejan náà dá sọ̀rọ̀ mi, èmi náà dá sọ̀rọ̀ ẹ̀. And this will serve as a lesson. Arejan, ṣé bí wọ́n ló kọ́ ewì níjẹta, kí ló wá mú ẹgbẹ́ jáde lánàá? Wo living condition àwọn ọmọ ẹ̀. Apparently, pẹ̀lú àìríjẹ àìrímu olórí burúkú ti bímọ bíi 50 kalẹ̀. Pẹ̀lú okú ẹ kékeré yẹn olórí burúkú awáyé máa ṣe gbogbo ìṣẹ̀ṣẹ̀ sí. Èmi ò tiẹ̀ ráyè, èmi ò ráyè àti lọ gbé lady yẹn wá. Àwọn ẹ̀yin tẹ́ ẹ ṣe kéèsì warriors, ẹ ṣe kéèsì lady yẹn kó dùn. Ẹ ṣe kéèsì lady yẹn kó débẹ̀. Ẹ pin account yẹn, àwa náà máa donate owó. Èwo graduate, mo ní ẹnu ṣó ń ṣe graduate now. Àbí ṣé cleaner lẹ́nu ṣó ń gbà tí Ìyábọ̀ Òjó wá gbé tọrọ owó bisikíìtì. Ṣé bí nítorí kí Ìjẹ̀ṣà lè lọ sẹ́wọ̀n ni Ìyábọ̀ Òjó ṣe lọ gbé ẹnu ìṣó wá? Ẹnu ìṣó tó máa pokùnso tọmọtọmọ ẹ̀, ẹnu ìṣó Júdásì. Fọláṣadé Sàrí ọmọ kíkẹ́ lọmọ Lálùdé Júdásì tó máa pokùnso tọmọtọmọ ẹ̀. Kí Ìjẹ̀ṣà lè bá lọ sẹ́wọ̀n ni Ìyábọ̀ Òjó ṣe lọ gbé ẹnu ìṣó wá láti fi divert public. Olórí burúkú, olòṣì, abirùn, alárùn kò gbóògùn ní HIV, olòṣì, oníkókó 6 lẹ́kàn. Olórí burúkú, ọmọ wúlè mọ́tù olórí burúkú aláta. Olóṣì, afapẹ̀rẹ̀ káwọn ọmọ ọlọ́mọ lọ ilẹ̀ Haúsá, olòṣì. Bẹ́ẹ̀ ló ṣe lọ fi kádàrá àwọn ọmọ ọlọ́mọ lọ gbàtà wá. Olórí burúkú awáyé má ṣe rere. Ó bẹ̀rẹ̀ orin tá máa kọ fún Lizzy ní lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀. Orin yìí la máa fi jóge yéè. Orí pọ́n ti padà mú ẹ. Orí pọ́n ti padà mú ẹ. Ibi tó ti ń lé orí tí ò ṣẹ. Ọbì Arejan. Ibi tó ti ń lé orí tí ò ṣẹ. Ó bó ṣe ṣubú yàkàtà. Olórí burúkú ẹlẹ́pọ̀n ọ̀bẹ jẹ. Bàbá Màbúbù. Ayé ẹ ti bàjẹ́. Warriors. Bẹ́ẹ̀ ṣe ń ṣe. Bẹ́ẹ̀ ni ẹ máa ṣe.
ẹ má wà ẹ má má yí wá padà Èdùmàrè á pín iṣẹ́ ajé rere kan yín ẹ má ṣòwò ẹ tún rere ọjà jẹ tìrín tìrùn ilé ìdùn mọ́ mi gangan. Ok èyí olórí burúkú tó gbé sílé ọmọ èyí tó gbé sílé yẹn ni èyí olórí burúkú ìyá kó ńlá ìyá kò léyìn ọmọ yẹn ni mò ń bá wí. Ìyábọ̀ Òjó tó ń struggle nínú láìfù ọmọ kan tí Ìyábọ̀ Òjó ṣe lọ pé wá ni ó fẹ́ fi sinimá tó lọ yáwó sinimá tó kó àwọn ex-convict sí sinimá tó lọ yáwó ó fẹ́ fi búlì Lizzy kò mọ̀ pé something big is coming kò mọ̀ pé something big is coming. Ọjọ́ wo láti rí achievement Lizzy tí Lizzy wá lọ gbé èèyàn kan jáde wípé Ìyábọ̀ estate ẹ̀dà ìjọ wo létí ibi tí Ìyábọ̀ Òjó ya olórí burúkú dé tí Ìyábọ̀ Òjó ya olórí burúkú dé nínú ọpọlọ Ìyábọ̀ Òjó sì rò pé òun tó èkánná Àbíkẹ́ ibi tí Ìyábọ̀ Òjó àwọn ọpọlọ tó mú yẹ for 30 years tó bá yé Ìyábọ̀ Alice Òjó ọmọ Olúbùnmi Fẹ́túgà ibi tó bá jẹ́ wọ́n níyàn ní estate kírú Ìyábọ̀ Òjó lọ máa gbé Àrẹ̀já jáde Ìyábọ̀ Òjó gẹ̀ẹ́dẹ́ gbogbo àná ọmọ ẹ̀dà máa fọmọ mi hàn ẹ́ Àrẹ̀já ọmọ ẹ̀dà sinimá àti ẹ̀dà ó yá Ìyábọ̀ fi hàn wá ibi tó ti rí blọọkù 6 mọ́lẹ̀ láyé ẹ̀ torí tí n bá bèrè pé Ìyábọ̀ mansion ẹ̀dà àwọn tó ń ṣáàbàtì gan sí àwọn tó ń ṣáàbàtì fún wọn lè tẹ́rí sí owó tó máa fi kọ́ mansion ẹyọ kan yẹn wọ́n máa fi kọ́lé bíi 50 sórí estate kan ni owó ilé ẹyọ kan yẹn ó máa kọ́ duplex bíi 50 lórí ìdúró owó ilé ẹyọ kan yẹn lọ bèrè lọ́wọ́ Ọlá of Lagos pé mansion tí mo gbé jáde yẹn ní kó fún ẹ ní estimation as at 2026 in this economy ní kí Ọlá of Lagos fún ẹ ní estimation lé yẹn ṣé láàárọ̀ yìí ní 784 láàárọ̀ ìtọ́ pé prayer ni mo wá ṣe ẹ pàdé mi lálẹ́ ẹ pàdé mi.